gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ níbi ètò ìsìnkú ọba Àwùjalẹ̀ Ìjẹ̀bú tó papòdà. Nígbà tí wọ́n gbé òkú ọba yìí dé, tàbí kí n sọ pé ìgbà tí wọ́n gbé ara ọba yìí dé, àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọ́n wá láti wá sí ẹ̀yẹ ìkẹyìn fún bàbá yìí, gẹ́gẹ́ bí àkọlé tí bàbá yìí ṣe wípé tí òun bá ti papòdà tán àwọn ẹlẹ́sìn mùsùlùmí ní kí wọ́n sin òun. Bó tilẹ̀ jẹ́ pé lójú ayé bàbá yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí fa ọ̀rọ̀ yìí tí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ dẹ̀ gbé bàbá yìí lọ sílé ẹjọ́, tí ìdájọ́ dẹ̀ sọ wípé níwọ̀nba ìgbà tí ó jẹ́ wípé ìlànà ẹ̀sìn ìbílẹ̀ ló fi dé ipò ọba, tí ó bá ti papòdà tán àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n ní right láti ṣe àwọn orò tó yẹ fún. Ṣùgbọ́n nígbà tí bàbá yìí papòdà tí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n wá láti ṣe orò tó yẹ fún, àwọn ẹlẹ́sìn mùsùlùmí lé wọn. Fídíò yẹn lẹ́ ń wò yìí, àwọn ẹlẹ́sìn mùsùlùmí lé wọn, ọmọ bàbá yìí náà jáde ó lé wọn pé òun fẹ́ rí wọn. Okú mùsùlùmí ni, okú mùsùlùmí ni. Go back, go back, go back, go Anybody you see with the shaki, let's it. Anybody you see with the shaki, what you anybody later? Anybody shaki later? Let's see what later. Alátìgbà yẹn ni awuyewuye ti bẹ́ síta wípé ṣé nǹkan tí àwọn ẹlẹ́sìn mùsùlùmí ṣe sí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ yẹn ṣé ó bójúmu, àti pé nǹkan tó ọmọ bàbá yìí ṣe ṣó bójúmu. Náà ò kí ni àríwí sí tèmi. Number one ni wípé ọmọ bàbá, tàbí kí n sọ pé kọ́bẹ̀ lórí bàbá, wípé bàbá tí wọ́n fi ìlànà ọba jẹ oyè, tí wọ́n jẹ, tí wọ́n mú tán, tọkàn wọn balẹ̀ tán, tí wọ́n náwó nídìí tán, tí wọ́n mọ̀yàn, tí wọ́n ní àṣẹ. Lóòótọ́ wọ́n ti náwó tẹ́lẹ̀ wọ́n tún ní àníkún owó nídìí ẹ̀, wọ́n tún ní àṣẹ kún àṣẹ, wọ́n tún mọ̀yàn kún èèyàn. Ọkàn wọn balẹ̀ tán wá wò wípé ìlànà tí àwọn fi górí ìtẹ̀yìn ò dáa, ṣé ó bójúmu. Àwọn ọmọ bàbá táwọn wá sí wọn sọ pé ẹlẹ́sìn ìbílẹ̀ ò dá lénìí, ṣùgbọ́n gbà tí ẹlẹ́sìn ìbílẹ̀ yẹn tó dúró ti bàbá wọn, tí bàbá wọn fi dé ipò, wọn kọ̀yìn sí ẹlẹ́sìn ìbílẹ̀. Ìkẹta ni wípé àwọn ọ̀rọ̀ kùbákùgbé táwọn mùsùlùmí kan sọ sí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ lọ́jọ́ yẹn ó kù díẹ̀ káàtó. Ẹ bá mind business tiyín, kì í ṣe ẹbí Àwùjalẹ̀. So ọmọ Àwùjalẹ̀ ló ń sọ̀rọ̀, ẹ̀yin ò ní láti máa kí Allahu Akbar lẹ́yìn ẹ̀. Ẹ má bínú o, bó ṣe yé mi sí ni o, ò ní kẹ́ máa kí Allahu Akbar lẹ́yìn ẹ̀. Ẹ bá fi wọ́n sílẹ̀ kí wọ́n jọ máa fà láàrin ara wọn. Ìkẹrin ni wípé ilé ẹjọ́ ti give court order wípé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ní right láti wá sí orò lẹ́yìn gbàgbà máa yẹn bá kú tán, ṣùgbọ́n àwọn tàpá sí àṣẹ ilé ẹjọ́. Nǹkan kan tí mo fẹ́ kó yé gbogbo wa, especially we the Christians and Muslims, tí ọba jíjẹ tó yẹ pé tá a bá dépò ọba tán, tàbí tó ọba jíjẹ wù wá táwọn oníwò pé tẹ́ bá dépò yẹn fẹ́ bá oníṣẹ̀ṣe ṣe, láti ìbẹ̀rẹ̀ lẹ ti máa jẹ́ kí wọ́n mọ̀ wípé lọ́wọ́ sí nǹkan tí wọ́n ń ṣe. Látijọ́ tí wọ́n bá ti sọ pé lágbájá ìwọ lọ́ba kan, ni wàá ti sọ wípé tí ó bá jẹ́ pé èmi lọ́ba kan o, èmi ò ní máa ṣe gbá, mi ní máa ṣe àwo o. Wọ́n á ti mọ̀ láti bẹ̀rẹ̀. Kì í ṣe pé wọ́n máa pretend bẹ́ẹ̀ ni wípé o fẹ́ wọn. Nǹkan tó ń bí àwọn bàbá yẹn ní gbogbo nìyẹn. Kì í ṣe wípé wàá pretend bẹ́ẹ̀ ni pé o fẹ́ ti wọn, wọ́n wá dépò yẹn tán wàá sì wá kẹ́yìn sí wọn. Because kò sí kankan ní gbogbo Yorùbá lé ní, either you call yourself a Christian or Muslim, tó jẹ́ wípé kó o tó dépò yẹn tó jẹ àṣejẹ, mo lè fi gbogbo ẹnu sọ, kò sí kankan nínú yín tó jẹ́ ọba nílẹ̀ Yorùbá tó fẹ́ dépò yẹn tó jẹ àṣejẹ. Kò sí kankan nínú yín tó fẹ́ dépò yẹn tí wọ́n sin gbẹ́rẹ́ sí. Kò sí kankan nínú yín tó fẹ́ dépò yẹn tí wọ́n gbé ẹbọ fún. Kò sí kankan nínú yín gbẹ́gbẹ́ nígbà tẹ́ ẹ̀ ń du ipò yẹn tẹ́ ẹ̀ délé aláwo, tẹ́ ẹ̀ délé oníṣègùn wípé kán bá yín ṣe iṣẹ́ kó lè já mọ́ yín lọ́wọ́. Kò sí kankan nínú yín tí ò ṣe àjò sára. Kò sí kankan nínú yín tí wọ́n ṣe nǹkan fún nígbà tí wọ́n mú wọ ìpèbí. Ṣe reject gbogbo nǹkan yẹn gbà yẹn. Kó má ṣe arọ́bí tí wọ́n ṣe fún ẹ, kó má ṣe. Tẹ́ bá gbọ́ pé èèyàn kì í ṣègbè fọ́ba, èèyàn kì í ṣègbè fọ́ba. Ṣebí torí àwọn iṣẹ́ tí wọ́n ṣe fún ọba ní, àwọn arọ́bí, àwọn mọ́dàríkà tí wọ́n ṣe fún yín ni. Ká sòótọ́ Báíbù kọ́ ni wọ́n fi ṣe mọ́dàríkà fún yín. Àwọn bàbá yìí náà ló ṣe fún yín. Kùránì kọ́ ni wọ́n fi ṣe arọ́bí fún yín. Àwọn bàbá yìí náà ló ṣe fún yín. Gbogbo ọ̀wọ̀ tó wà lára yín, gbogbo iṣẹ́ tó wà lára yín, kì í ṣe Báíbù ni wọ́n fi ṣe fún yín, kì í ṣe Kùránì. So ọba ti sọ́ngbà tí wọ́n ń ṣe fún ẹ pé ẹ má wọrí o, ẹ má ṣe arọ́bí fún mi o, ẹ má ṣe mọ́dàríkà fún mi o, ẹ má ṣe ọ̀wọ̀ kankan fún mi o, ẹ má ṣe iṣẹ́ ẹ̀yọ́nú kankan fún mi o, ẹ má ṣe iṣẹ́ kankan fún mi o, torí I'm a Christian, torí I'm a Muslim. Kọ́ má ṣe fún ẹ. So tó yẹ pé ilé tó yẹ pé àwọn èèyàn kó sàṣì tiẹ̀ tó rìn yẹn, ọ̀ ilé táwọn ṣépè fún ẹ gẹ́gẹ́ bí ọba tó rìn yẹn, ọba ti ní ká má ṣe fún ẹ. So ẹ gba gbogbo nǹkan yẹn lọ́wọ́ wọn, ẹ jẹ́ tán, ẹ wá gbogbo yes, tí n bá kú kọ̀yìn sí wọn, tí wọ́n bá ṣépè fún mi kò lè ràn mí, tí n bá kẹ̀yìn sí wọn bọ́tẹ̀ gbé gbètùgbètù dání kò lè ràn mí, yẹ wọ́n á máa sọ̀rọ̀ kò wá pè sí wọn. Ìyẹn gẹ́gẹ́ làgàbàgebè tó pọ̀ jù.
ìyẹn gangan ni wà gàbàgebè tó wà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé àwọn ní àwọn ìjọba tó wọ́n wá ní àwọn kẹ̀yìn sẹ́sìn ìbílẹ̀ tó pé àwọn jẹ́ kristẹni tàbí àwọn kẹ̀yìn sẹ́sìn ìbílẹ̀ tó pé àwọn jẹ́ mùsùlùmí ṣebí bàbá wa ọba kan tí wọ́n náà wọ́n di ọgbọ́n mùsùlùmí lẹ́nìí ṣebí àwọn píkítọ̀ náà ti gbé àgbọ̀lójú mẹ́rìndínlógún dání ṣé àgbọ̀lójú mẹ́rìndínlógún ṣó wà nínú ẹ̀sìn mùsùlùmí ni bàbá wa kábíyèsí tó wà ní Ọ̀ṣun state so ó tún ìgbẹ́ yìí náà ẹ ti jẹ nǹkan lọ ẹ ti gba nǹkan lọ́wọ́ àwọn bàbá yìí rí ẹ ti gba nǹkan lọ́wọ́ wọn dáadáa tó pé bó sọ wọn nǹkan tẹ ní sára yẹn tẹ fi ń gbogbo yẹ ìkòkú sí àṣà tó lè ràn yín ara nǹkan tẹ jẹ lọ́dọ̀ wọn náà ni so wáyé tẹ wá ń ṣàgàbàgebè ara wọn tó ń bí àwọn bàbá yìí nínú nìyẹn because ìdálù ní ìṣèlú mo tẹ ẹ̀kọ́ ń béèrè pé sẹ́ni tó bá jẹ́ kìrìsìtẹ́nì ṣé kò lè jẹ ọba nílẹ̀ Yorùbá ni gbà tó jẹ́ ọmọ Yorùbá ni ẹ tó bá jẹ́ mùsùlùmí ṣé kò lè jọba nílẹ̀ Yorùbá ni gbà tó jẹ́ ọmọ Yorùbá ni ó lè jọba ṣùgbọ́n tradition wa ó yàtọ̀ sí tradition ara Saudi eléyìí tẹ́lẹ̀ mi máa sọ pé òun jọba tán nílẹ̀ Yorùbá tó máa wé láwà nìyẹn ṣé ara Saudi lè jẹ ọba kó dé adé Yorùbá no so o ní láti adopt culture ẹ̀yà míì torí pé òun ṣe ẹ̀sìn wọn that's why I love America China ẹ̀rí ọba China kó máa wé láwà nínú ṣebí àwọn ará àwọn tó ṣe mùsùlùmí náà ní China ará àwọn tó ṣe mùsùlùmí náà other countries ọba other countries advanced countries ló lẹ́rí kó ń wé láwà ní torí pé òun ti ń ṣe mùsùlùmí o ní láti adopt Arab culture torí pé òun ti ṣẹ̀sìn wọn kó wá sọ pé torí bẹ́ẹ̀ o jáde Yorùbá mọ́ o ṣẹ̀ṣẹ̀ Yorùbá mọ́ tó bá dẹ̀jẹ́ kìrìsìtẹ́nì o lè mọ wọ́ ṣùtù lórí àpèrè wa àṣà tiwa nìyẹn so even I'm not even talking about religion now because ìwọ fún rẹ dr kàtójúbọ̀ sọ́dọ̀ wọn òun sọ pé tó bá jọba tó bá jẹ́ kìrìsìtẹ́nì ni you have the right tó bá jẹ́ ọmọ Yorùbá láti ṣe ẹ̀sìn tó wù ẹ́ o dẹ̀ ní right tó bá tọ́ sí ẹ láti jẹ́ ṣùgbọ́n láti dẹnu wá sọ wọn pé ẹjọ́ tó bá jẹ́ pé fẹ́ kí n jọba tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́rẹ́ adé lórí mi o kìrìsìtẹ́nì ni mí ẹ má ṣe nǹkan kan fún mi gbogbo àṣejẹ káyé má mú mi kọ́ wáyé má ká mi yẹn ẹ má ṣe fún mi ẹ jẹ́ kí n gbọ́kànlé báìbù mi so àwọn náà ti mọ irú èèyàn tó jẹ́ láti ilẹ̀ so but tó bá débẹ̀ tán ilé àṣà wa promote tó bá dẹ̀ jẹ́ mùsùlùmí náà àti bẹ̀rẹ̀ tó wá ti sọ fún ẹ pé lágbájá wọ lọ́ba kan adéwà lórí ẹ̀ ni wọ́n á ti sọ fún wípé tẹ́ bá fẹ́ kí n jọba yẹn o ẹ má ṣe nǹkan kan fún mi ẹ má ṣáájú kankan fún mi o ẹ má ṣáájú kankan fún mi so wọ́n á ti mọ̀ láti ilẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n rí adé lórí ẹ̀ wọ́n á fẹ́ síbẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé kò jẹ́ kó mú pé o sígbẹ́rẹ́ o jà ìṣèjẹ́ wọn gbẹ́bọ̀ fún ẹ o wẹ ilé tó yẹ kó wẹ lórí ta ńgbà yẹn o rántí pé mùsùlùmí ni ẹ o wá tiri pé yes gbogbo iṣẹ́ ti wà lára ẹ confam iṣẹ́ wà lára ẹ tó pé kò sí àbìlù kan tó lè rẹ àwọn bàbá yẹn tó ń ṣe fún ẹ gan kò sí àbìlù kan tó lè ṣàṣẹ tó lè rẹ wá sí wàá sọ wípé o kì í sára wọn mọ́ àwọn nǹkan tó wá wà lára ẹ tó wọ́n ti tán ṣe fún ẹ o ṣe bàjẹ́ o ṣe ní bàjẹ́ so nǹkan tó ń fa wàhálà gangan nìyẹn kì í ṣe pé kìrìsìtẹ́nì lè jọba kì í ṣe pé mùsùlùmí lè jọba ṣùgbọ́n ẹ má máa tan àwọn bàbá yìí mọ́ ẹ má máa ṣe àgàbàgebè mọ́ kó tó máa ń dùn wọn ni pé aláyé ìbáwa jọba wa mú mi ò bí understand so ara nǹkan tó ń dùn wọn nìyẹn ara nǹkan tó ń dùn wọn nìyẹn so àbí ẹ̀yin bàbá dáadáa tẹ̀tún lóye jù wá lọ tẹ̀ bí wa kí lè rí sí ẹ fi ìròyìn àlábẹ́ comment section. This is Adomade, bye for now.